ṣe kàn sí wa nìyẹn èmi tàbí rò pé bóyá pé Ìgbónà wa ni nígbà bá ń jayé lẹ́kọ̀ọ́ ni Èkó ni bàbá wà láìpẹ́ wọ́n ṣe kàn sí bàbá wa nìyẹn pé bàbá àwọn bàbá ní sùúrù jẹ́ wá ṣe pè wá nìyẹn ó yá ẹ máa bẹ̀rù tèmi dẹ̀ ń dùn tọ́lẹ̀ mọ̀ pé ọmọ Ògbónà òun lè mi ẹ mọ̀ pé àmọ̀ràn nígbà tí ẹni tó nà ọmọ ọ̀kan wá tá tún wá báyìí àwọn superstar Ìgbónà ni ẹ tí wọn gbé ta lẹ́ ń sọ ẹ wá ń gbọ́ owó ní kókó wọn ní kó má lọ́nà gẹ̀rẹ̀ bàbá àgbàlagbà tí mo fi tọ̀wọ̀tọ̀ dárúkọ wọn Alhaji Chief Raji Alabi owó ní kókó àwọn ni originator of Àpàlà Fàájì tí gbogbo ayé mọ̀ sí Aji Popular bàbá o mo kí yín sà. Ṣé dáadáa la bá yín sà. Bàbá ojú yín sì ń dán. Ẹ mọ̀ pé àwọn òtẹ́ẹ̀ tí wọ́n mọ̀ làwọn ajẹ́gbà tó jú dẹ̀ sí ń dán fẹ́ ṣe wáyé bàbá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ pẹ̀lẹ́ sà. Kíkí méjì náà bá ń kàn ara àlẹ́ ká bá ń kí gbọ́ àwọn olólùfẹ́ yín káàkiri ẹ tí wàá kí ọmọ Kwara tán ọmọ Ògbónà ó jẹ́ kíkí méjì ẹ bá mi kí wọn sà. Ẹ kú lé gbogbo ọmọ Nàìjíríà mo kí gbogbo yín lọ́kùnrin àti lóbìnrin Olúwa á lọ́ra ẹ̀mí gbogbo wa lọ́wọ́n á jẹ́ àjàgbá kádùgbò gbogbo ọmọ Ìgbónà gbogbo yín ni mo kí òṣìṣẹ́ ọmọ Yorùbá jẹ́nẹ́rálì gbogbo ẹ̀ tẹ́ fẹ́ ti wá Ọlọ́run a máa fẹ́ ti yín o ẹ̀yin tí àwọn bàbá yín tán fẹ́ ti wá tẹ̀yìn ọmọ náà tó wá sọ pé àwọn bàbá yín ní fáǹsì wa tẹ́ẹ̀dẹ̀ fi wálẹ̀ tẹ́ẹ̀ tún nífẹ̀ẹ́ wa a dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹni tẹ́ ń bá wa ara iṣẹ́ wa ẹni tẹ́ ń pè wá lóde tẹ́ ń náwó fún wa ọ̀la ṣe aburú kò ní bá gbogbo yín. Bàbá ẹ̀ ń tí ì bá mi fèdè Ìgbónà ẹ bá mi fi kí wọn kẹlò ká sọ tilétilé kọ́mọ̀ pínlẹ̀ láwa. ẹ̀yin Ìgbónà ẹkún o. ẹ pẹ̀lẹ́ bàbá ní ẹkún o ẹ pẹ̀lẹ́ sà ẹ ṣe gan sà iṣẹ́ tẹ náà wa tún ti jẹ o wa tún ti wà pẹ̀lú bàbá wa ẹ̀yin ti Ìgbónà ẹ wá nǹkan fìdílé o káàkiri ẹ̀yin ti Kwara ẹ̀yà jókòó kẹfì torí kékeré ni bàbá ti wà ń bí o ẹ̀dá wọn bá ṣe ń ṣe lórí bí a máa bá a bá jomi toro ọ̀rọ̀ tí gbogbo wa máa gbádùn ara wa ni bàbá mi ẹ pẹ̀lẹ́ sà ọmọ ọbọ gangan nìyí torí pé oríṣiríṣi ìlú lọ́wọ́ èèyàn ń sọ pé ẹ ti wá á ti wà pẹ̀lú yín báyìí ọmọ ọbọ gangan ní débi tí bàbá yín gangan ti wà ẹ jẹ́ kàn ara ilé kọ́ mọ̀ sí. wọ́n ní ọmọ àlè ni ń fọwọ́ ṣètọ́ka lu bàbá ẹ̀ ọmọ Buhari ni mí Buhari ní ìfẹ́lódùn local government so but tó wà ń bẹ̀ ni pé òwúrò nílé kọ̀ọ̀kan ni wọ́n bí mi sí. Ibẹ̀ lọ bí yín sí. So mo ṣáà wà káàkiri orígun Ìgbónà because ìyá bàbá mi ọmọ Ètìtì ni òun ló rí létí lóru àfidóòrò so ìjọ ọmọ Òró wà ní ìlú ìyá mi bàbá tó bí ìyá mi àti ìyá tó bí bàbá mi ìjọ ọmọ Òró ni àmọ́ ibẹ̀ ni mo wá gbé ìjọ ọmọ Òró ni mo gbé láti kékeré mo fi dàgbà nǹkan máa ń lọ sí Buhari ni títí dìsìn so ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fi ń wò pé bóyá báyìí ni mo ṣe rí nìyẹn. Bàbá ọmọ òkè yá àpò níṣẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀. Àmọ́ mo kì í yàpò dáadáa ní ajílò ní Abọ́lárẹ́ ní ọbẹ̀ rájà ní àwọn Awolade. Sísà ní títí ará Ìgbónà ẹ ṣe bàbá mi. Bàbá ẹ sọ ṣókí ń pa àwọn òbí yín ẹ sọ fún wa àti bóyá ọ̀rọ̀ ẹ̀gbọ́n àtàbúrò ẹ ṣáà sọ ṣókí ká lè mọ bóyá bàbá bóyá àgbẹ̀ ni wọ́n ni bóyá màmá ní ṣókí sà. Bàbá mi oníṣòwò ni àgbẹ̀dẹ tó ní torí wọ́n ti pẹ́ lẹ́kọ̀ọ́ nígbà lára wọn tó ná àgbàdájì gbà yẹn wọ́n ń ta ẹni ní ṣe gbogbo ẹ̀ so kó tó wá di pé wọ́n padà sílé so pàṣẹ padà sílé wọ́n á mú iṣẹ́ àgbẹ̀ ní bàdà wọ́n ń ta èrè oko ṣe gbogbo ẹ̀ nígbà náà wọ́n á jáfa bẹ́ẹ̀ ní gbogbo Òró yẹn gbogbo àwọn àfa bàbá wa àfa ọlọ́nfọ̀rọ̀ àfa Kuranga pẹ̀lú àwọn bàbá mi ìkan náà ni wọ́n jọ ń lọ fáwọn ọmọ olórúkọ ni jọ ń ṣe gbogbo ẹ̀ so àṣìmárí nínú àwọn tó jù mí lọ nígbà yẹn náà wà láyé báyìí tí mo mọ̀ rántí àwọn
ìlàjẹ gáǹkì tó wà lẹ́yìn ìgbà àwọn rántí àmì tó ti lọ Ọlọ́run fọ̀run kẹ́ wọn àjọṣe kékeré ní òru yẹn. ọmọ mi nǹkan sà. máì mi ọmọ ìjọ mọ̀ lónìí wọn òṣìṣẹ́ aṣọ yíyún ń sọ aṣọ òfì. ẹyẹ ṣètò wọn ṣe bẹ́ẹ̀ ẹ ṣe sàn. bàbá ìgbà wo ló wá di pé ẹ kúrò ní ilé tó di pé ẹ wá síkò torí mọ̀ pé ẹ gbé Lagos Island lọ́dún fa mo fẹ́ mọ ìgbà yẹn mo dẹ̀ fẹ́ kẹ́ sọ bí àsìkò yẹn bó ṣe rí àti báwo ní Lagos Island torí àwọn ọmọ kéèké pọ̀ tó ń wò yín sìn tó máa ń fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn ẹ já wa sí bá ṣe máa ń san sí ìgbà wo lẹ dé àti pé ọdún fa ń gbà yẹn báwo lè kó ń gbà yẹn sàn. àkọ́kọ́ náà tó kúrò ní Ìjọ̀mọ̀ Òru àti jíwèrè ṣe gbogbo ẹ̀ gbogbo táìmù àwẹ̀ yẹn àti ọ̀parun la máa lò ńgbà náà. ọ̀parun. táwọn ẹgbẹ́ àwọn ọmọ ọgbà tẹ̀lé wa báyìí wọ́n á lu gáàsì làbù tẹ̀lé wa lẹ́yìn ní alẹ́ yẹn a máa jí gbogbo àwọn bàbá káàkiri pé sàrí ti tó wẹ́rẹ́wẹ́rẹ́ títí ó di pé ọdún kan báyìí àwẹ̀ kan lọ bó ṣe di pé àwọn máàkánní fẹ́ ṣe ìyàwó náà bá ní ṣé àlèwà ṣeré fáwọn fún ìyàwó tí wọ́n fẹ́ ṣe àní wéré ránṣẹ́ wọn ní ká wá ṣe é pàṣẹ àti kóra wa yọ pé àwọn oníṣàkárà oníkẹ́ni àṣà àmàlẹ́jì gbogbo ẹgbẹ̀rẹ̀ títí tó fi di pé àwa sọ di ìlú gidi wípé pé tó bá fẹ́ ṣe ìyàwó ńgbà yẹn wọ́n máa ń dù wá ní pé àrájí ni wọ́n máa ṣe eré ìyàwó mi o ìgbà àwọn àgbẹ̀ wọ́n ti darúgbó sínú ní ìwà láyé tí ò sí ní Ọlọ́run kó fọ̀nà so ìgbà yẹn tó bá fẹ́ pè wá léré olùkàkù mọ́ sáré kò tètè san ẹ̀jẹ̀ ni because ẹ̀jẹ̀ yẹn òbí gbàjá fìlà àwọn dẹ gbòǹgbòrò yẹn ọ̀kún ẹ̀ olùkọ́ nǹkan wọ́n fi wá bùkù nígbà yẹn èrè pé ìyàwó tèmi kojú Àlàmísì báyìí o bàbá ti gbà yẹn a lè gba eré mi ní ìsọjọ́ yẹn mọ́ so àbàtà náà fìlà kan náà nǹkan ọmọ àgbẹ̀ ọ̀gbìn wa ẹnìyẹn ti san owó ni ó ti pè wá lérè nìyẹn so bí ó ṣe bẹ̀rẹ̀ wẹ́wẹ́rẹ́ ni tó bá dípò àwọn ṣe nílé ní àwọn tó tún jẹ́ ẹ̀gbọ́n wa tó wà lẹ́kọ̀ọ́ wọ́n wálé wọ́n wò pé ní níbi tẹwà yìí náà ni bẹbẹ ti ń lọ báyìí. wọ́n á pè àwọn ẹgbẹ́ kan lẹ́gbẹ́ Arówóṣayé wọ́n jẹ́ ẹgbẹ́ fáwà ẹgbẹ́ tiwa tèmi wà ẹgbẹ́ Ìmọ́lẹ̀ Ànábì ló ń jẹ́ àwọn Arówóṣayé yẹn wá pè mí pé tí mo bá gbé kí ní dẹ́kọ̀ọ́ pé a lè gba yìí o pé wọ́n bá ṣáà ṣe arrangement Ọlọ́run kò fọ̀rọ̀ kọ́pọ̀lọpọ̀ nínú àwọn ẹgbẹ́ Arówóṣayé náà wọ́n ṣàṣàrò bá ló dá pé táwọn bá ní kankan ṣe gbé mi wọ Èkó. ẹ ń dẹ́kọ̀ rárá nígbà yẹn. kí ìdẹ́kọ̀ rí so máa gbé mi wọ Èkó ńgbà náà Àríṣekọ́lá ló ṣènáwó ọjọ́ náà. Àríṣekọ́lá kan náà. ẹ̀rọ náà forúkọ ẹ̀rọ Àríṣekọ́lá ti jọ mọ́ Àríbíkọ́fà ni. Àríbíkọ́fà. àwọn aláṣọ di Àríṣekọ́lá so tó bá ti bẹ̀rẹ̀ ní bóyá ti pé ọmọjọ́ mo ló bá fẹ́ ṣe kọ́nà lẹ́kọ̀ọ́ bá fẹ́ ṣe kinní kan tí wọ́n fẹ́ ṣòkú ní àgbà ní ìlú òkè arìnrìnàjì ni o wọ́n fẹ́ ṣe àti bẹ̀rẹ̀ wẹ́wẹ́rẹ́ nìyẹn. bàbá bọ̀ nígbà tẹ́ ń ṣeré lẹ́kọ̀ọ́ kí ló ń fún yín lẹ́kọ̀ọ́ ṣé òbí nǹkan náà ń fún yín lẹ́kọ̀ọ́ náà gbà yẹn. àwọn ará Èkó òbí kẹ̀ owó ni àjọ owó rẹpẹtẹ. àwọn kò sóbì lẹ́kọ̀ọ́ owó ni. bàbá yẹn má bínú sà tẹ́ bá sọ pé ajíwèrè ń gbà yẹn torí a jẹ́ pé kò síbi èmi fi pé ńgbà yẹn pé Èkó àti bóyá mi ò mọ̀ pé wéré káàkiri ńgbà yẹn. àwọn káàkiri o máa kọ́ bẹ̀ pé sàlámù aláìkùn onílé sàlámù aláìkùn onílé mú sàlámù aláìkùn onílé mú sàlámù àwọn ará àdúgbò á ní sàrí ti tó àwọn jíṣàdì ló ń bọ̀ ní ẹ ti bẹ̀rẹ̀ nígbà yẹn so àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Èkó tá a wá ti bẹ̀rẹ̀ ọ̀nà ó ti di pé ayé gba gbígbọ́ tí nìyẹn
torí mo kọ́ iṣẹ́ assembly aago iṣẹ́ assembly aago mo ti gbogbo ẹ̀ sọ pé eré yẹn tí wọ́n bá sí yẹn tó máa fi kankan kéèyàn lè rówó ra instrument bá ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn ọdún olónìí bridge ni ìsọ̀ aago mi wà tí mo ti ń mú àwọn tágo ṣe tí mo ti gbẹ. ṣé kò lẹ ti kọ́ sẹ́yìn abẹ́ ti kọ́ kẹ tó kọ́ wá láti ilé wàrà so wẹ́rẹ́wẹ́rẹ́ bí aago ṣá ó ti rí orin ṣe gba ó sì gba yìí lọ́wọ́ aago tí ò jẹ́ kọ́ra aago wáyé mọ́ nìyẹn ìyẹn sì jẹ́ nìyẹn. bàbá ń gbà tẹ wá dèkò tẹ̀yìn àwọn taná wá tún bóyá rántí àwọn tó tún jí wéré lásìkò tẹ̀yìn dé sèkó yẹn bóyá àwọn oníwéré kan wà lásìkò yẹn náà bóyá tẹ bá rántí sí. oníwéré wà àwọn barista Kollington àwọn Fájìláwà àbí wọn orúkọ ọ̀bọ yẹn gbà náà so ó tún kó àwọn kan náà láì gbadé wọ́n wà ń gbà yẹn ọ̀tẹ̀ mi ò jí wéré lẹ́kọ̀ọ́ mi lè parọ́ so ilé nìkan ni wéré yẹn ti ló parí sí so ibi tí mo ti ń ṣe aago náà mo ti ń ṣe àwọn boys tó bá mi lu àpàlà jọ irú ẹni tó jẹ́ onílù mi gbà yẹn ojúbanirẹ́ onílù mi ọjọ́ Jímọ̀ àwọn onílù lásìkò gbà yẹn a máa lu ìlú káàkiri fún àwọn èèyàn tí n bá ti wá wà níbi iṣẹ́ tí mo ń ṣàgó lọ́wọ́ bá ti gbé ìlú kọjá orúkọ dẹ̀ wà níbi gíláàsì aago mi ojúbanirẹ́ máa sọ pé lóṣù nìkan náà wà nílùú wọn pọ̀ o àwọn ọ̀rẹ́ mi kan náà ti di olówó ńláńlá nísìnyí ìlú ni wọ́n gbà náà ó máa fi ìlú pè mí aláàjì àwọn ọmọ àgbẹ̀ kò tí ṣàlàyé nígbà yẹn ìrájí owó ní kókó ọmọ ìbílẹ̀ ìwú mọ́ kíní kankan Àlàbí Ọ̀gán Olúkò ìyá alájẹ wọn dáwọn fi pè máa fún ọ lówó mo wá rí pé bá ti máa ń kọjá yẹn wọ́n á rí pé ìkan wà wọn tí ọwọ́ rẹ̀ yí dáadáa tó dẹ̀ ń wò bóyá ó yẹ kó lè máa lù àpàlà bí Ràúfù Ojúbanirẹ́ Haruna ṣe ń lù yìí mo wá pè oníṣó lè lu ìlú àpàlà ó ló ń lè try so àbá bẹ̀rẹ̀ practice wípé ó try pàtí mi wá béèrè Salman ilé agboolé Ojúbanirẹ́ nìlọrin ní láti tún wá bí orúkọ ẹ̀ tiẹ̀ ti papọ̀ mọ́ ti Ojúbanirẹ́ bàbá Haruna ọjà àbábẹ̀rẹ̀ Owóyẹmí rẹ́kọ̀dù ó kọ́kọ́ gbé wa jáde rẹ́kọ̀dù EMI láti wá ṣe rẹ́kọ̀dù kábíyèsí olóòrò ọ̀fìn ìgbà yẹn tí a ti bẹ̀rẹ̀ ni. nígbà tẹ wá dé ńgbà yẹn kí ṣé àpàlà yẹn ṣe ti kọ́ ni àbí wà tẹ́ dípẹ́ báwo àti pé báwo làpàlà ń gbà àti pé ó jẹ́ pé òun àpàlà lẹ wá mú gbà yẹn tẹ kọ àti pé ọ̀hún tún sí ìgbà yẹn báwọn ní gbòòrò orí wọn ló ń dún gbà yẹn ní gbòòrò ń gbà yẹn ká mọ bó ti ṣẹlẹ̀. Àpàlà jùjú àwọn bàbá Haruna Ìṣọ̀lá bàbá Kèdáìró so kìsìnì àdínà wà òbí náà wà bọ́tà àtijọ́ wà ní ráwọn tí mo rẹ́kọ̀ọ́ wọ́n jù wá lọ nígbà yẹn ọ̀tí mi náà wà wà láyé àpàlà yìí dẹ̀ ní àwọn ìgbóhùnà mi láìkí ẹ̀ mo rò pé tí n bá tọ́ láyé mi náà máa jẹun mo sì mú láyé bàbá Haruna ẹgbẹ́ mo dẹ̀ wá súnmọ́ wọn gan-an. bàbá rẹ ṣe pàdé wọn sà báwo lẹ ṣe pàdé olóògbé Haruna Ìṣọ̀lá. ìgbà tí mo ṣe bẹ̀rẹ̀ rẹ́kọ̀dù lọ́dọ̀ Olúmọ rẹ́kọ̀dù so mo ti ń súnmọ́ bàbá kó tó dìgbà yẹn o bí wọ́n bá wá ṣeré ní Kwara màá lọ jókòó tì wọ́n wọ́n pé wọ́n ti mọ̀ mí tá a bá tún wà lẹ́kọ̀ọ́ kódà tí wọ́n bá wá ṣeré ní Dòsùnmú lẹ́kọ̀ọ́ mẹ́rin ayé àwọn olówó gùsọ̀ ọ̀dọ̀ bàbá ni màá jókòó ìgbà kan báyìí tí bàbá tiẹ̀ wá tí wọ́n pè lọ́wọ́ tí súnmọ̀ tí wọ́n yọnu tí wọ́n wá bí àwọn spíkà kan wà ráyè dáhùn mọ́
àwọn speaker system ti rà mo ń gbé ọ̀rọ̀ gírì lẹ́kọ̀ọ́ ńgbà yẹn àwọn speaker mi ti wà nílé mo á ní ká yan àwọn kan ká lọ tẹ̀lé mi wá lọ kó speaker méjì fún wọn àdìgbà yẹn ni bàbá ti bẹ̀rẹ̀ sí like mi tó yẹ kó máa ń lọ bá wọn ní ṣọ́ọ̀bù wọn lébùté mẹ́ta. bàbá ní ṣọ́ọ̀bù lébùté mẹ́ta. àwọn ta rẹ́kọ̀dù ń bẹ̀. ìyẹn bàbá Haruna Ìṣọ̀lá. bẹ́ẹ̀ ni so àwọn máa wá ìyàwó wọn ló wà ní ṣọ́ọ̀bù so kàní náà sì ń lọ skul báyìí so tàbá ó máa ń wá láti Jẹ̀bú ni èmi láti mọ̀ wọ́n ń pe dráfà kan ní Àyìnlá ló ń wá bàbá tí wọ́n bá ti di pé bàbá máa wá sí Èkó láti Jẹ̀bú àárín bàbá wà lẹ́kọ̀ọ́ ó lè jẹ́ gbogbo mọ́tò wá sí Island màá lọ pé ó dá o màá lọ kí bàbá ó ṣáà ti wọlé sí bàbá lára ni pàtó wá di pé ọ̀rọ̀ tí Olúmọ wá ṣẹlẹ̀ Olúmọ wá mú lọ sọ́dọ̀ bàbá pé ṣé ó mọ̀ mí bàbá náà mọ̀ mí ó ní ọ̀dọ̀ ni mo ti fẹ́ máa ṣe rẹ́kọ̀dù bàbá wa ní òun àpúrúfù ẹ̀ pé kó máa gbé mi jáde bá a ti bẹ̀rẹ̀ ni Owóyẹmí rẹ́kọ̀dù kékeré mọ̀ mí ó ní ọ̀dọ̀ ni mo ti fẹ́ máa ṣe rẹ́kọ̀dù bàbá wa ní òun àpúrúfù ẹ̀ pé kó máa gbé mi jáde bá a ti bẹ̀rẹ̀ ni Owóyẹmí rẹ́kọ̀dù kékeré àti ńlá onítòlóró ẹ̀ ńlá nìyẹn àmọ́ àti kọ́ṣẹ́ kékeré kan ní àwọn EMI rẹ pé ọ̀nà ni Babalájí tó wá di sádọba ní Ìbàdàn lé ní àwọn ní ìgilẹ́yìn ọgbà fún Owóyẹmí rẹ́kọ̀dù yẹn Babalájí gan ló ń mú mi lọ stúdíò lọ ṣe ẹnjìníà nígbà yẹn láti bí ọdún wo rèé ṣe 16 àbí 17. ó ti báyọ̀ 16 so ilé ní àwàdà ni sọ pé ìgbà tí wọn kọ́ bẹ̀rẹ̀ nǹkan náà kọ́ ni tó máa wẹ́rẹ́wẹ́rẹ́ bó ṣe di pé àwọn èèyàn mọ̀ ní túmọ̀ pé kódà rẹ́kọ̀dù tí a kọ́ ṣe bí ẹnìkan tó pa mí lẹ́rìn ìgbà tí mo ṣe interview ní Fàájì FM wọ́n ṣàlàyé pé rẹ́kọ̀dù tá a kọ́ ṣe pé àwọn èèyàn pé wọn àti ìmọ̀ wá wọn bá lóyún bá ní try o lọ múra sí dáadáa o wọn kan wá fún ẹ ṣe o adẹ̀parí program nìkan bá pè mí pé ṣé mi la lọmọ wúrà bí pé mo máa ń kó rẹ́kọ̀dù sábẹ́ agbádá káàkiri Ọ̀tà mo ní ọ̀rọ̀ tèmi kọ́ yẹn o ìgbà tí wọn bá ṣe bẹ̀rẹ̀ kan yóò máa lówó ẹ̀ náà ni. bẹ́ẹ̀ ni káàkiri. For example Chief Obi Commander wọ́n ṣàláwọn ti fẹsẹ̀ rìn láti ní láti ń pè lọ sí Island láti wọ́n láti akọ́kọ̀ àti ẹ̀nà náà ti lọ sí ní so ẹ̀kọ́ tẹ̀ náà fi nìkan lọ bá àwọn dẹ́kà ní Island ní ọ́fíìsì wọn ó torí pé àwọn rí ìbẹ̀wọ̀ so oníkálùkù máa kọ́ ṣọ́ọ̀gù kó tó wà òkè náà ni so gbogbo wàhálà ìmúṣà àti pẹ̀lú Ọlọ́run pé wàhálà mi ò já sí lásán so inú ṣe orin yìí dúpẹ́ mo ti kọ́lé mo fẹ́yàwó mo bímọ mo dẹ̀ ti bẹ̀rẹ̀ sí lo mọ́tò láti 1975 ẹ̀rí bí bàbá ṣe ń ra ń fún wa ní lọ́wọ́n kí wọ́n sọ pé àwọn àgbààgbà wa yìí wọ́n ṣe fọwọ́ gbáṣẹ́ ìgbẹ́gbọ́ wọn tán yẹn ẹ̀yin tẹ́ ń wò mí gan tẹ́ ẹ̀ mọ̀ gan wọ́n ní bàbá gan olóògbé Haruna Ìṣọ̀lá bá gan tún ta rẹ́kọ̀dì gan lẹ́kọ̀ọ́ mí gan ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wa ò mọ̀ yẹn tí ò bá sí náà bàbá láyé fẹ́ mẹ́rù ìtàn yẹn bàbá ẹ ti bá mi sọ ń pa bàbá Haruna Ìṣọ̀lá gbà ìgbà yẹn ṣé eégún mọ̀gájí olóògbé ṣé wọ́n ti máa dún gbà yẹn ni àbí ọyàn fẹ́ àìlọ́mọ wúrà gbà yẹn báwo ni gbà yẹn. wọ́n ti dún àmọ́ star yẹn ò tí ì bú nǹkan bí ọ̀rọ̀ tí mo sọ pé bí ẹ má bẹ̀rẹ̀ gbàtọ́ kọ́ wọn bẹ̀rẹ̀ EMI náà ní bẹ̀rẹ̀ ọtìgbà tó yá wọ́n tó bọ́ sọ́dọ̀ owó dára rẹ́kọ̀dù ìyẹn wà ní Jàǹkàrà ẹnu ọwá owó dára rẹ́kọ̀dù kọ́ gbé rẹ́kọ̀dù wọn jáde nígbà yẹn ní tó tún jẹ́ rẹ́kọ̀dù LP tó tún yàtọ̀ sí ìtàn àwọn EMI nígbà yẹn so pàṣẹ wọn á padà ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ là fi ṣeré wa o ìtàn àgbà gbé wọn jáde nígbà yẹn so bí tí wọn náà ṣe bẹ̀rẹ̀ nìyẹn wọn ń dún
kò tí ì dàbí bó ṣe wá padà rí so gbogbo nǹkan náà step by step náà ló fi ń ga. lára àwọn kan tá a kà ń pa yín pé ẹ pàdé bàbá ọkọ tó ń jẹ́ Jídé Smith ńgbà yẹn mo fẹ́ kẹ́ sọ díẹ̀ nípa wọn pé báwo lọ́wọ́ ń ṣiṣẹ́ torí ẹ pàdé òun àti King Sunny Adé ńgbà kan ẹ bá mi mẹ́nu débẹ̀ yẹn díẹ̀ sá. Bàbá Jídé Smith ní lókè pòpò wọ́n máa ń fi instrument rẹ́ẹ̀tì fún gbogbo àwọn eléré ńgbà yẹn ọ̀tún Sunny Adé ní dìmídìmí tí tó wà pẹ̀lú wọn tí wọ́n kó instrument fún gidi nígbà tí wọ́n jíìpù kan táwọn ọlọ́pàá máa ń lò ń jọ̀hún tó láti báyìí oní táyà ńláńlá yẹn òun ni wọ́n gbé fún Sunny Adé ńgbà tó ní kó instrument àwọn náà lè ń gba instrument ńbẹ̀ ibẹ̀ lè ní King Sunny Adé láti bẹ̀rẹ̀ sí mara wa bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ bẹ́ẹ̀ ni títí dìsìn ọlọ́run ò dẹ̀ ṣe wá lálábùkù láàrin ara wa tó máa ń fúnra wọn respect orí Sunny Adé èmi dáadáa Chief Obey èmi pẹ̀lú wọn Evangelist Obey èmi pẹ̀lú wọn ò àṣùmọ́ra púpọ̀ mo láìkí wọn gbogbo ẹ̀ ṣàṣewà ni àbúlẹ́ni tọ́lọ́ máa ní. bẹ́ẹ̀ ni kó jẹ́ èèyàn tèèyàn bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bá ṣe ń sọ lọ́npa ẹ ti sọ ń pa wá ṣe àwọn yẹn ń gbà yẹn fún ọba ọ̀rọ̀ ń gbà yẹn àwọn yẹn dẹ̀ ibi tí popularity ti yàwó bẹ́ẹ̀ tó ti bẹ̀rẹ̀ nìyẹn. kíkí nìdí kí ló bí àwọn yẹn àti pé ṣé ọba yẹn ń gbà yẹn ṣe mọ́ rí ni àbí ó pè yín pé àwọn kí ló. ọba olóòrò ń dùn nígbà yẹn gan. ó ń dùn. òṣìjà gbogbo òró ló parapọ̀ ló fi jẹ́ kò sí pé apá kan sọ pé òró town ó kingdom kò sí gbogbo yẹn ń gbà yẹn so gbogbo everybody inú everybody ń dùn sí ara wa ń gbà yẹn dáadáa so àtúndẹ̀jọ yẹn máa dẹ̀ tí ìdádé rí ní òró ń gbà yẹn ọlọ́kọ́kọ́ dádé. òun ni first of the king tí wọ́n kọ́ fún ní adé. ṣẹ̀ṣẹ̀ rántí orúkọ wọn dádì. mi ò lè gbàgbé ọba Múlẹ́tọ́lá Àlàbí lórúkọ wọn so gbogbo ìlú ń gbà yẹn rẹ́kọ̀dù jáde gbogbo mo fẹ́ lè sọ pé gbogbo ọ̀nà ló ra rẹ́kọ̀dù yẹn Ìjẹ̀bú kan rà torí mo tún kí àwọn Ìjẹ̀bú kan nínú ẹ̀ àwọn Ìjẹ̀bú máa ń Kòròdú máa lọ pílẹ̀ ní Kòròdú gan gbà yẹn gbogbo àwọn aláṣọ tó jẹ́ Kòròdú yẹn èmi náà ń lò ní táwọn bá ti rí bàbá lónà pé èmi náà máa ń pè fún wa pílẹ̀ fún wọn gbogbo ìgbà yẹn. àwọn yẹn ó kárí gan. bẹ́ẹ̀ ni tó ti bẹ̀rẹ̀ ká ti ṣe àwọn rẹ́kọ̀dù yẹn bẹ́ẹ̀. nígbà tó dígbà ń sọ ń pa àwo tẹ̀sẹ̀ fọ́ọ̀bà ọ̀rọ̀ ńgbà yẹn tó kárí ńgbà yẹn ọmọ olórin wo náà ló wà ní Kwara ńgbà yẹn yálà Ìgbónà àbí kò sí olórin kankan ńgbà yẹn lọ́dún tá à ń sọ yìí. olórin wà ṣe Ràmí Kọ́mọláfẹ́ ọmọ Òmùaran Àpàlà ló náà ń kọ Ṣàkàrà ló ń kọ tẹ́lẹ̀ torí ọ̀dọ̀ bàbá ẹ̀sẹ̀ àkàlù ti kọ́ṣẹ́ ìgbà tó ń dé tó rí pé mò ń kọ Àpàlà ọ̀rọ̀ náà wá sí ìṣàpàlà ńgbà yẹn so lágùn owó náà òun wà lọ́dọ̀ Àjàó Àpàlà nìyẹn náà kọ́ ní Bádí àgbà yẹn Ìbàdí àlékún lágùn ló ń kọrin fún Àjàó yẹn so àwọn eléré pọ̀ gbà yẹn náà pọ̀tì mélòó yẹn fẹ́ kà lórí ọ̀pọ̀lọpọ̀ wọ́n sá torí wàhálà pọ̀ nípa ọ̀rọ̀ eléré àti kó èèyàn jọ mi à jẹ́ èèyàn dáadáa mi à jẹ́ oníwàhálà pé tó bá kó tó lọ pílẹ̀ gan mọ̀ bẹ́ẹ̀ ni pé jẹ́ à lọ ní kankan so àwọn ọ̀pọ̀lọpọ̀ mi tó á dẹ́ eré lẹ̀ tí wàá sùn wọn á fi wọn yà sí ọ̀rọ̀ orin mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà máa ń sọ fún mi ṣẹlú mi wà láyé tí wọ́n ti sún pé àbẹ́ ẹ̀ láforítì o mo dẹ̀ dúpẹ́ àforítì yẹn lọ́dọ̀ Ọlọ́run.
bàbá lára àwọn orin tẹ wá ṣe ń gbà yẹn ara orin tèmi gbádùn ẹ ṣe ijó ọlọ́mọ lára àwọn oyin tẹ ṣe ijó ọlọ́mọ ẹ bá mi sọ díẹ̀ nípa àwọn yẹn. ijó ọlọ́mọ yẹn bó ṣe rí ni pé àwọn gbogbo nǹkan tó ń lọ ń gbà yẹn nígbà tí gbogbo àwọn ìjọba ń sọ pé tó wáyé pé ọmọ mẹ́rin lèèyàn lè bí kéèyàn stop ẹ̀ bẹ́ẹ̀ kéèyàn má lọ kó ọmọ ìjọ lásán tí ò ní lè kábíbù lórí wọn láti tọ́ wọn so àwa rò sí pé ijó ọlọ́mọ rẹ̀ yẹ wájú àtúnṣe pé bá jẹ́ pé mẹ́rin ló lè bí ìlú ẹni kò dá dúró aṣáàṣọ àgbo àwọn ẹlòṣìṣì láàfin akọrin ijó ọlọ́mọ gbà pé ijó ọlọ́mọ dùn wọn bá wa jù. báwo làwọn èèyàn ń gbà tẹ ṣe ń gbà báwo ló ṣe ṣe lọ́dún. àwọn èèyàn rà gan inú àwọn èèyàn dùn ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo àwọn èèyàn tó fẹ́ tèmi àwọn tí wọ́n àṣìláyé mọ̀ gan ọmọ wọn rẹ̀ sì ń fẹ́ tèmi báyìí Ọlọ́run fọ̀rùn kẹwọn Ọlọ́run tó gbé kó dá àwọn ọmọ wọn sí. ẹ ṣe kan father before father èmi tẹ gbá àwọn yẹn mọ àwọn pé àwọn yẹn máa gbọ́ á dún bí fújì á dún bí àpàlà á dún bí sound yẹn yàtọ̀ ń gbà yẹn díẹ̀ wọ́n pé ṣé fújì ní náà ké báyìí tún báwo làwọn yẹn ṣe jẹ́ bẹ́ẹ̀ yẹn. a kàn wo ilé ayé ṣe ń lọ nígbà yẹn because tí wọ́n bá ń gbé téèyàn náà bá gbé wọ́n gbé sẹ́kù léèyàn àwọn náà wá wò pé tá a bá tún yíwọ́ kí ní díẹ̀ àmọ̀dá kán lè mọ̀ pé kò síbi tẹ́ ń fi sí. ìmọ̀ sí ń tẹ̀síwájú ni àfi gbé orin ẹ̀ jáde so father before father kan jẹ́ kán mọ̀ pé father before father jẹ́ kán mọ̀ pé bàbá kan ti wà kí bàbá kan tó wà gbogbo orin ẹ̀ jáde ìsáàtò pé Àlàbí gbé dòde Àlàbí gbé dòde Àlàbí tún gbé dé Àlàbí tún gbé dé owó ní kó lò lóhùn ní ìwé tá a gbà ẹ wá wo àgbèrè wa lóde àwa lọ bá olórin. àgbà nítorí àdán ọmọdé nítorí ẹyẹkẹyẹ àgbà níwà níyẹ̀wò ó sàn jù aláìní rárá lọ àgbà. ẹ ṣe bàbá mi mọ̀ bóyá ìtẹ́ ti bẹ̀rẹ̀ eré láti ọjọ́ méjì mẹ́ta bóyá ẹ ti kọ́ ọmọ ẹgbẹ́ bóyá ẹ ti travel rí pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ yín yálà bóyá nílùú Áfíríkà yálà nílùú òyìnbó nǹkan ní kán ara lé mọ̀ torí mọ̀ pé ẹ ti wà ní iṣẹ́ yìí Ọlọ́run dẹ̀ ti gbà fún yín mo fẹ́ kẹ́ bá wa gbọ̀nà náà yẹn náà pé. oníṣẹ́ ajé sọmọnù bí òkú iṣẹ́ orin kò síbi tí ò ń gbé èèyàn dé wọ́n mọ̀jọ gbé wa débi burúkú àti káàkiri Áfíríkà ìlú òyìnbó náà the same thing Houston New York Atlanta gbogbo ẹ̀ bẹ́ẹ̀ New Jersey gbogbo ẹ̀ ni mo ti lọ fẹ́ pa àwọn ọmọ Yorùbá tó wà lọ́hùn àwọn náà sponsor mi tán pé wọ́n fẹ́ máa gbọ́ orin ìdílé ẹlòmíì ti wálé tipẹ́ tó di mi pé ṣé bàbá náà sùn ni at least mo ti lọ tó 3 times báyìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. tó rẹ̀ pé eré àpàlà yìí náà lẹ́ lọ́wọ́ náà ni mo lọ sí ń bẹ̀ bẹ́ẹ̀ ni dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orin àpàlà fàájì orin tó gba ìkárí ayé ni àti bàbá Haruna Sọlá lọ sílùú òyìnbó àwọn òrùpá àmọ̀pá náà lè débẹ̀. tó dàbí pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ láyé. láíláí àṣẹ Ọlọ́run wò pé tiwa náà ń bọ̀ ni tí àwọn tó kù lẹ́yìn náà Ọlọ́run kó gbé wọn ga. bàbá nígbà tẹ wá ń ṣeré tó yẹ pé nígbà tẹ ń sọ ẹ ní tó ọmọ ẹgbẹ́ mélòó onílù elégbè mélòó torí mi máa ń fẹ́ wò èèyàn máa náà nógún èèyàn máa náà wọ́n ní kíní máa ń fẹ́ mọ mélòó lẹ́yìn àti pé báwo lẹ ṣe ń lè maintain wọn nígbà yẹn. láyé ìgbà yẹn àlejò àdúgbò mẹ́wàá àbí méjìlá lọ tí gbogbo nǹkan lè ń dún dáadáa ayé tó dá ayé gáàsì ayé kan jẹ́ kí bọ́ọ̀sì máa pẹ̀rẹ̀ pẹ̀rẹ̀.
tó wà ń bẹ̀. tó bí méjìlá ń gbà ẹ̀. ẹni lẹ́gbẹ̀ mélòó ẹni onílù. àlíṣe ilégbèé tó bí mẹ́rin onílù alẹ́ wà so gbogbo ìgbà yẹn kọ̀ǹpúsà mọ́níjà ìtàn. bàbá tẹ bá fẹ́ gbé àwo jáde nígbà yẹn báwo lẹ ṣe máa ń prepare torí mọ̀ kàn ra nínú àmọ́ àwọn pé ọkọ̀ máa ń gbàwò yín gbà yẹn ni báwo lẹ nígbà tèmi lọ sí Abẹ́òkúta wọ́n ní bàbá ìlọ ọmọ olóògbé wọn lè kà ń kọ́kọ́ ọmọ àti bàbá yìí lọ́dẹ̀ máa sọ kínní fún ó dẹ̀ ń compose ẹ̀ tó dẹ̀ ń dùn tó dẹ̀ ń jáde báyìí bí ẹ̀yin bàbá yẹn máa ti ṣiṣẹ́ ńláńlá o kò dàbí ìsìn tó jẹ́ pé èmi ti record ẹ̀ síbí èmi kàn máa gbé sétí mo fẹ́ mọ̀ báwo lẹ́yìn ṣe ń gbé àwo jáde nígbà yẹn. àsìkò ìgbà yẹn ògùn Ọlọ́run ló ń ṣiṣẹ́ ń gbà yẹn torí orin yẹn tá a bá ti tó jọ tá a bá ti bẹ̀rẹ̀ sí fi practice wà tá a bá ti practice dáadáa a kì í gbèwé lọ studio. ẹ ti practice ẹ dáadáa. a ti wà pàdé ẹgbẹ́ kódà nú ọmọọṣẹ́ lébi tó bá ṣe mistake báyìí a fẹ́ lè ṣépè fún pé tí wọ́n ponú ni bàtà ní practice láti gbà báyìí. tó dẹ̀ máa ha sórí kò sí pé anybody record ẹ̀ síbi kan. rárá o gbọ́dọ̀ ha sórí ni so a máa wá studio báyìí rẹ́kọ̀dù yẹn ojú méjì àti máa ṣe tán ọ̀tí ayé ìgbà yẹn kò sí pé ayé ò tí ì lajú tó báyìí pé bóyá ẹ gbọ́dọ̀ múra gidi because tẹ bá ṣe mistake kò sí edit. ìsákẹ́ tún bẹ̀rẹ̀. èyí á tún bẹ̀rẹ̀ ni. so ìjọsìn tí mistake bá wà tó ní. ẹsẹ̀kẹsẹ̀ wọn parẹ́ ẹ̀rẹ́ tún revoice. òbí táyé dáadé la wà nísìn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ṣojú wa. ó tó ṣù mélòó tẹ fi máa ń tẹ bá fẹ́ gbàwó jáde ó tó ṣù mélòó tẹ máa fi ń sọ pé àwùjọ tọ́jú kan àbóṣù mẹ́fà. òun pẹ́ o kódà bá bẹ̀rẹ̀ nínú kódà bí kankan bá ṣẹlẹ̀ nínú oṣù yìí kóṣù tó pé 10 or 15 àti gbé rẹ́kọ̀dù jáde. ìgbà tí àlọ́mọ́wòrán kú ńgbà tó tẹ̀ tún súnmọ́ tòsí báyìí díẹ̀ kò pẹ́ tí ààrẹ tó kú ta ṣiṣẹ́ rẹ́kọ̀dù tàbíkì jáde ṣẹ́mi tí olówó ìránkì olówó yọ gbogbo everybody orin ìgbà yẹn wà yìí sí òwúrọ̀ ọ̀sẹ̀ ní láti ó ti di àmúlùmọ́là síbẹ̀síbẹ̀ náà àmúlùmọ́là bẹ̀ náà owó náà ni àjẹ̀dúpẹ́ lọ́wọ́lọ́pàá náà rí tiwa ń bẹ̀ àdúpẹ́. bàbá torí pé tí bá ń bọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà wa tí bá ti lọ bá wọn nífọ̀rọ̀wérọ̀ báyìí wọ́n máa ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn rẹ́kọ̀dì táwọn ṣe àwọn ẹni táwọn ṣe fún wọn lẹ́tọ̀ọ́ wọn oríṣiríṣi ó pọ̀ tí mo fẹ́ kí lẹ rí sọ sí àti pé sẹ́yìn náà ṣé ẹn experience irú kẹ́ni ṣùgbẹ́ lọ́wọ́ rẹ́kọ̀ lè bẹ̀yìn tó rà pé ó wọ́pọ̀ ní ìgbà yẹn sá. àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ Alhaji Waheed Yusuf Olúmọ òun ni mo pẹ́ pẹ̀lú ẹ̀jù ni mo ṣe rẹ́kọ̀dù tó pọ̀ jù ó lè tọ́jú mi dáadáa tọ́jú mi ìgbà tí mo ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ mọ́tò àsìkò gbogbo nǹkan tó ń ṣe ń gbà yẹn gbogbo ẹ̀ lé Ọlọ́run fún mi ṣe ń gbà yẹn tó yẹ pé tèmi ẹ̀ gan wá ń encourage gbogbo àwọn wọ́n encourage gbogbo àwọn eléré tó kù eléré mi kọ́ wá sí. kódà wọ́n wá ń bá pé àwọn fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ tinú wọn dùn pé bàbá yìí ń tọ́jú eléré ó ṣe dáadáa pẹ̀lú mi. bàbá wọn lónìí wọn ní àwọn náà lọ bá yín gbà tó wà lólúmọ yẹn bóyá tó ṣàwò fún wọn tọwọn ará ilé tí mo fẹ́ kọ́ mọ̀ tẹjọ wà gbà yẹn ní olúmọ gbà yálà ní fújì yálà lápàlà yálà ní. Alhaji Kílò àti ṣe rẹ́kọ̀dù fún ó bá mi bẹ̀. Alhaji Kọ̀díńtà Àyìnlá ó bá mi bẹ̀. èmi pẹ̀lú Délé Abẹ́dún lájọ wà ń bẹ̀. àti oníjújú kan Jacob Olúwọlé nígbà yẹn àti Oliver de Coke àjọ wà lólúmọ ń gbà yẹn. àwọn náà tún tó jẹ́ pé eré Ìgbò ló ń ṣe àwọn náà tún. wọ́n wá bẹ̀ so Ṣìfádì Love náà òun náà ṣe rẹ́kọ̀dù fún wọn gbà yẹn. so àṣà àdúgbò lọ́wọ́ lọ́nṣá alhamdulilayi rabbil alamin.
bàbá ṣé tá a bá ti ṣe orin yẹn tó ń gbà yẹn ṣé ọkọ̀ máa ń ọmọ yẹn ló ń mu lọ́jà náà ni àbí báwo ni process tí ẹ bá ti ṣàwo tó ń gbà yẹn ṣọ́wọ́n náà lọ máa ta ni àbọ̀ máa mú fẹ́ mọ bó ṣe ń ra àwo ń gbà yẹn. láyé ìgbà yẹn àwọn àgbàlagbà máa ń pòwe kan wọ́n ní ayédùn nígbà ẹmu wọ́n ní ti gbogbo rẹ̀ ní òṣùwọ̀n ìmọ̀ kan sáwọn àgbàlagbà mìíràn pẹ̀lú ẹ̀ ọ̀tọ̀ owó ní ìlú fi pa ìgbà yẹn tí wọ́n bá ti rí nínú pépà pé owó ní kó fẹ́ jáde o tàbí aláàjì ti Haruna Ìṣọ̀lá lẹ́tí Haruna Ìṣọ̀lá fẹ́ jáde wọ́n ti mọ̀ lọ sanwó lè fáwọn níbẹ̀ lónà láti Ìbàdàn láti Oǹdó láti Èkìtì láti àárín Èkó gbogbo wọn ti mọ̀ sanwó lẹ̀ pé kí rájí tó jáde owó tó ti ń wálẹ̀ ó lè jáde báyìí àti kọ́ first come first serve ni tó bá ti dé báyìí tó bá kọ́ sanwó ló máa kọjá fún tó bá àwọn èèyàn ti ń rà ń gbà yẹn lọ́nà níta káàkiri nìyẹn ó lè circulate gidi gan ó secret gbogbo. jẹ́ pé káàkiri tẹ́ bá lọ báyìí wọ́n ń gbádùn níbẹ̀. ṣé bàbá mi ọjọ́ yẹn á dá lẹ́sà. bàbá báwo wá ní eré àpàlà báwo ní í sìn yẹn torí mọ̀ pé yàtọ̀ sí pé irú ẹ̀yin tó yẹ pé ó sì a sì máa sọ̀rọ̀ nípa yẹn náà bàbá kí ló ń ṣẹlẹ̀ sí báyìí ṣé ojórí tó le láti kọ́ ló di pé ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń bọ̀ ọ̀gbọ́n àbí ẹ làmí lọ́yẹ̀ níyẹn sá. ohun tó ṣẹlẹ̀ nínú yẹn ni pé inú àwọn tó ń kọrin fújì nísìn ọ̀pọ̀lọpọ̀ àwọn lórí pípé ló ti pọ̀ ń bẹ̀ báyìí tó pé àwọn náà wọ́n compose ní dáadáa àmọ́ nígbà kan wọ́n ti fẹ́ nàgẹ̀rẹ̀ tí wọ́n kàn máa kàn kọrin lásán sá ó dà pé wọ́n ti máa ń compose yẹn ó ti ní wọn lára jù pé ìtàn ní gbogbo táwọn bá ń pa ìjàre àwọn náà ti wá mọ̀ pé ìtàn yẹn ó ní kókó so bákan lálẹ́ ti wà nísìnyí torí ìgbà kan náà bàtà wa náà dẹ̀ rí pé tí wọ́n ní àwọn ayé fẹ́ máa ta sí làwọn náà fi yíwọ́ padà ńgbà yẹn láfi jáde síta pé orin kan tí mo kọ ńgbà náà mo gbé gbòòrò jáde ńgbà yẹn pé kéèyàn máa lọ́nà gẹ̀rẹ́ kalẹ̀ o táyé bá ń dára fẹ́ẹ́nìyàn o wọ́n ní lágbájá ń do something o wọ́n ní níbo ló gbégbà wọ́n ní bọ̀bọ̀ yẹn ń do something o kí ni ṣe táwọn náà ò do something o Ọlábọ̀wálé ti ṣẹ́ ẹ̀kọ́ náà o ọ̀rẹ́ mi má rò mí pín o gbogbo wa ló máa jẹ́ gbogbo ayé wá ní wọn kó máa ti ń kọ fújì kẹ wọn máa ti ń ṣe òdì nígbà yẹn gbogbo àwọn tó ń pe onífújì àwọn náà ti tún pè wá pé bàbá náà wà ń bẹ torí gbogbo àtà tí ì ṣe yẹn àwọn tó bá dàgbà ló máa ń pè wá pé ìjó àgbà àwọn bàtà tí a yíwọ́ bẹ́ẹ̀ yẹn àwọn tó ń gbà yẹn báwọn bí torí nígbà tí àwọn yẹn tí wọ́n bá fẹ́ ṣe marriage náà jẹ́ bí sisi bàbá mi ò jó àpàlà o àwọn ọ̀rẹ́ mi ò ní jó àpàlà o tó ti yé àwọn onífújì ló wá ń iṣẹ́ yẹn ṣe àwọn náà wá pé àjẹká náà tún yà sí bí o làwa tún gbórin jáde ìyàwó tó ń rélé ọkọ jẹ fọkọ lásìkò ṣètọ́jú ẹbí ṣètọ́jú ọkọ mo ṣáàyè gbé ẹmọ ráńgbà wọn àti pé bàbá rẹ níṣẹ́ kó sáré jíṣẹ́ bí wọ́n ràn ẹ́ lọ́jà kó tètè lọ́jà o bí wọ́n ràn ẹ́ lọ́jà kó tètè lọ́jà ò ní pàdé olórogún èṣù làwọn oníyàwó náà bá tún sọ pé bàbá wa ń bẹ a bá tún pè wá sí márìjì àwọn náà ṣáà ń ya ọwọ́ káàkiri pé bóyá bọ́lọ́run lè bóyá yóò dá
adẹ̀jímọ̀jímọ̀ náà àdúpẹ́ pé ó yọrí síbi tó dáa. nǹkan tí mo rí dìmú tẹ̀ ń sọ bí ni pé téèyàn bá ti nẹ́bùn kò síbi téèyàn lè gbé wọ̀. bẹ́ẹ̀ ni o. ibikíbi tó bá ti lọ náà tó bá ti ní tálẹ̀ǹtì ẹ̀ ń wọlé lọ náà ni. torí pé ọ̀pọ̀lọpọ̀ yìí tí ọ̀pọ̀lọpọ̀ ń lọ ní irú nǹkan tí mò ń kọ rè àwa dúró kan síbẹ̀ kó tẹ̀ ní sún kò ní fì rárá wá di pé ẹ filẹ̀ bọ̀ irú ẹ̀yin báyìí sì kò síbi tẹ́ ń yà sí. torí tẹ bá ṣe ń sọ ń ṣe àwọn bàbá ó wà níbi tó bá ti ń tojú ló rẹ́kọ̀dì ẹ̀ mú ń bẹ̀ yàrá orí íńtánẹ́ẹ̀tì náà ẹ tẹ̀ síbẹ̀ ẹ rí ń bẹ̀ náà ẹ gbọ́ ẹ rí pé nǹkan tí bàbá ń sọ èmi ti gbọ́ orin bàbá irú Farabi Fọ́fadà yẹn tẹ bá gbọ́ ẹ tẹ̀rọ wípé wíwá fújì ni bàbá kan ń fluctuate between àpàlà àti fújì so kò ṣe gbọ́kàn ń sọ ẹ tẹ̀ síbẹ̀ kẹ mú kẹ gbọ́ ó ṣe rí nìyẹn. bàbá wa wà nísìnyìí ṣé iṣẹ́ wà tẹ́ ń pò pọ̀ lọ́wọ́ yìí àbí pé àwọn olólùfẹ́ tó ń wòye àti pé bọ́ ṣe ń wòye báyìí sí pé torí ọmọ àti wọn gbà kí bàbá sì ń ṣeré ní nǹkan pé kínní ẹ jẹ́ kó mọ̀ ṣé ó náà wò tẹ́ ṣe iṣẹ́ lórí ń sìn àbí pé ṣé tó bá fẹ́ pè yín fún eré ń sìn yìí ṣé ẹ wà available láti ṣeré. I wà available anytime iṣẹ́ bá ti yẹ ọ̀yà ní kílégún ṣe tó náà lè fowó rọ̀jò iṣẹ́ wa sáńpò pọ̀ lọ́wọ́. Àpàlà Kútì ní táìtù ẹ̀. Àpàlà Kútì. bẹ́ẹ̀ ni máa jáde láìpẹ́ last year ìkan jáde Nàìjíríà. nǹkan pa Nàìjíríà. so àdúró nígbà tí àlọ́nà mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀nà mi wà tá à ń fi kún bọ̀tì àti wà lórí pé iṣẹ́ ìlàdúró lórí ìsìn torí ní Èkó yẹn nígbà tí mo ń sọ fún wa lẹ́kọ̀ọ́ mo ṣe tí mo gbèsè lérè mo ṣe ọ́dà rí tí mo gba aṣọ àwọn ọmọdé gba ọjà tí mo ń ta ọjà fún wọn ní pẹtiró tí mo ṣe gbogbo ẹ̀ orin òdúró gbogbo àwọn tó jẹ́ oníṣòwò ńgbà yẹn náà àwọn náà ló ń pè wá lérè gbogbo ìgbà yẹn tó ọtí ìgbà tó tún dà bó ṣe dà yé kò sábúrú o ìkan tí ó dà pa àwọn èèyàn gbọ́ òmí rárá ni pé àwọn mákẹ́tà wa àsìkò ní ọ̀rọ̀ wọn ìgbà tí tó ti di pé fújì ti wọ̀lú ẹni tán máa onífújì tán máa mú kíá nìsín tán máa ṣe ọjà ẹ̀ kíákíákíá tó tẹ̀ máa pawó wọlé fún wọn. wọn fẹ́ ìtọ́ máa ní kán máa tà á díẹ̀díẹ̀ tó bá yá abúm so wọn àfẹ́ yẹn òun ló wá di pé alápàdà bá fẹ́ ṣeré fún wọn wọn ní ìlú wa ń ta àti mo wá rí pé nǹkan tán fi ń lọ mí o ṣe èmi náà wá sinmi fún rẹ́kọ̀dù àìgbọ́ rẹ́kọ̀dù mọ́ yẹn làwọn yẹn wá sọ pé bóyá ọ̀tá mi ti kú kíní kan ti ṣe pé olórin tí wọ́n ti ń gbọ́ rẹ́kọ̀dù ẹ̀ tí wọ́n bá gbọ́ mọ́ wọn ní bóyá kò sí mọ́ ni nǹkan mo dúpẹ́ Ọlọ́run pé mo ṣì wà. bàbá wà kánpé bàbá fìtì síbẹ̀ bàbá torí mọ̀ pé ẹ ti gbé mi wọbẹ̀ lẹ́ẹ̀mejì kémi náà tún dá sí. Alábí gbẹdọdẹ o gbẹdọdẹ o Alábí gbẹdọdẹ Alábí gbẹdọdẹ gbẹdọdẹ Alábí tún gbẹdẹ Alábí tún gbẹdẹ owó ní kókó ló lóhùn orin wá ẹ wá wo wá gbèrè wá dòde àwa lọ bá olórin. àgbo tó lọ sẹ́yìn tó pa kururu tó lọ tààrà mú ni àgùntàn tí ò bá yẹra fún imú ẹ̀ á ya gẹ̀rẹ́rẹ́ lẹ́jẹ̀ á dà sílẹ̀ fàdà bí fọ́ fàdà rájì lọ́gá gbogbo wọn. ajá lókìdán lè dẹ́rù bà oníbàn òfin afẹ́kùn ní gbó rárá tó bá jẹ́ ti ká la tó bá jẹ́ ti ká fati tún yọ yàtọ̀ ní ti gbé rárá tó bá jẹ́ tó lórí tó bá jẹ́ tó lórí kò sí bẹ̀rù bí arẹ́bí láti kọrin. ọpọlọ òṣèṣe kọ̀ǹkọ̀ náà òṣèṣe ọpọlọ lọ́tọ̀lọ́tọ̀ ni kó wá ń bẹ́ẹ̀. àwa ló mọ̀ ní orin wa ìṣọwọ́ àjò orin kọ ẹsẹ̀ àgẹrẹ tí ẹ̀ ń ta ọ̀rọ̀ yìí dàbí omi tó gbàgbé orísun rẹ̀ ẹ ronú wò fẹ́ ṣe rere.
bọ́mọdé mi yà wí wọ́n ní owó ní kókó. bọ́mọdé mi yà wí wọ́n ní owó ní kókó. bálàgbà mi yà sọ wọ́n ní làbáyíká. òkìkí rájímà ló gbòde. òkìkí rájímà ló gbòde. ewé tàgbà ẹmújó làbáyíká ọba orin. ìràwọ̀ tó tàn lókè o látọ̀run wálé ayé lásìkò ìjì làbáyíká ní ẹ jẹ́ kó tàn fẹ́. ojú tó rí ibi tí kò fọ́ o làbáyíká ire lókun tí ó máa rí láyé. amẹ́bọ amẹ́bọ sọ́tọ̀ bí ọmọ gbọ́ tiẹ̀ màmá náà tèmi tara yìí ní ẹran. tó bá tó parí ọ̀sẹ̀ ò kárí tí òkun lè jáyé kárí tí òkun lè jáyé o kárí tí òkun lè jáyé. bàbá kúrò níbẹ̀ ká lọ bá làbáyíká níbi tó ti lọ sàríyá níbi tó ti lọ sàríyá tó ti ń fojú dá wọn lára yá. Àlàbí làbáyíká ẹbí lọ́rùn sílẹ̀ òwe. ọ̀rọ̀ ìsítì kan níwọ̀nba ẹ̀dùn mi àgbọ̀. Olúwa ló mọ bí ayé ń rè ibi ayé ń rè. Olúwa ló mọ bí ayé ń rè sẹ́ ibi ayé ń rè. kò sẹ́ni tó mọ bí ayé ń rè ibi ayé ń rè. ká sọ̀ra lè kò fẹ́ dírà lè kò fẹ́ dírà. ọlọ́gbọ́n kọ̀lọ́ ní ṣúà kọ̀lọ́ ní ṣúà. ẹ jẹ́ ká lọ sọ̀ra lè kó ilé. ẹ jẹ́ ká lọ sọ̀ra lè kó ilé. Èkó akéte ìlú ọgbọ́n. Èkó gbàgbẹ́rẹ́ o tán bá nà ẹni kéré wú tán. tán bá nà ẹni kéré wú tán o. máa ní ìsà máa ní ẹgbẹ́ máa lólòdó. ẹ kì í ṣe dráìvà ẹ ò jẹ́ kọ́ńdọ́tọ̀ ẹ fẹ́ pickpocket ẹ rọ̀ sẹ́nu mọ́tò ẹ ń fọwọ́ lù bọ́dì bọ̀wọ̀ pólísì bá tó yín ẹ ó rí bọ̀wọ̀ pólísì bá tó yín o bọ̀wọ̀ pólísì bá tó yín. ló ń bá wa jó ló ń bá wa jó. ló ń bá wa jó ló ń bá wa jó. àwọn tó mọ̀ yá yìí ló ń bá wa jó. àwọn tó mà sú ọ ló ń bá wa jó. Rájídò Òṣùpá o ó mọ̀lẹ́ roro kò so kárí ayé. To become a man is not a day job ṣóyè yín o bẹ́ẹ̀ yà gbọ́ sétí. obìnrin tí wọ́n fi ń ṣàdúrà. obìnrin ilẹ̀ yìí ló pín sí agúnlẹ̀ ìjú pupa bí èdè àmọ́bí owó adúmí àdán. wọ́n ń mújọ yẹn láti ilẹ̀ o. ó parí ọ̀rọ̀ bùṣe kámi agbáladùn kámi agbálafẹ́ kámi amújójó. ẹ jẹ́ ká jọjó ijó Rájídùn ẹ jẹ́ ká jọjó ẹ jẹ́ ká jọjó ẹ jẹ́ ká jọjó ijó Rájídùn ẹ jẹ́ ká jọjó.
dìde wá bá mi jó dìde wá bá mi jó lèdí mi máa bọ̀ dìde wá bá mi jó dìde wá bá mi jó dìde wá bá mi jó lèdí mi máa bọ̀ dìde wá bá mi jó ìlú fàájì títún orin fàájì tó mọ́gbọ́n wá látẹnura jí bàbá Yusufu bàbá Saidi mi nílé sàwọ́gbọ̀gún bàbá Buraye bàbá ọlọ́ládé tí gbogbo aráyé ń fẹ́. ẹ bá mi sọ̀kọ́ o ẹ bá mi mú jójó. àgbà ń dìde jó ọmọdé ń dìde jó. ọkùnrin ń dìde jó obìnrin ń dìde mú jójó. student wọ́n mú jójó oníṣòwò wọ́n jó. ẹ ká lọ ságbo làbá ìka o ká lọ jíjó kò sósì o. ọkùnrin ń jókòó sósì o obìnrin ń jókòó sósì. oníṣẹ́ ọwọ́ oníṣòwò ọmọ ẹ̀kọ́ṣẹ́ ẹ bá wa jíjó kò sósì o ẹ bá wa jíjó kò sósì. fàájì kò sósì ní tiwa ẹ bá wa jíjó kò sósì o. òsì ò dá olúwa má má gbé kó wá o òsì ò dá. òsì ò dá ọlọ́run má má gbé kó wá o òsì ò dá. kọ́lọ́run má jò sí dọ́dọ̀ mi o àmì o. kọ́lọ́run má jò sí dọ́dọ̀ wa. kọ́lọ́run má jò sí dọ́dọ̀ gbogbo wa àṣẹ. kọ́lọ́run má jò sí dọ́dọ̀ wa. kò pé kí n má débi tí mo fẹ́ dé kò pé kí n má gòkè tí mo fẹ́ gùn báwọn ọ̀tá ń gbógun ní wá báwọn ọ̀tá ń gbógun lẹ́yìn àìlówó lọ́mọdé ara mi kì máa yí ṣẹ̀ṣẹ̀ ká lówó lọ́mọdé ara mi kì máa yí ṣẹ̀ṣẹ̀ bí mi ò lówó lọ́mọdé mo mọ̀ pé mo lè nílàgbà fẹ̀mí tí mo ní ò bá tètè bọ́ màá dà rere tí mo fẹ́ dà tàbùrọ̀ lówó lọ́mọdé tá ò ní rẹ̀mí gígùn lò mo mọ̀ pé lọ́lá mo hàn mọ̀ má gòkè ọ̀la tí mo fẹ́ gùn ọ̀tá ò lè pa kádàrá dà ṣùgbọ́n wọ́n lè sọ kádàrá dọ́là. ọ̀tá ò lè pa kádàrá dà ṣùgbọ́n wọ́n lè sọ kádàrá dọ́là. ẹ̀yin ẹlẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn mi o ẹ jẹ́ ká lọ sí Kaduna o ká lọ ra àwọn ẹgbẹ́ Basirika o lábẹ́ aláṣẹ bàbá ẹgbẹ́ wọn Alhaji Kazeem ọlọ́lá ajíbíyé Mutọ́dílàs ìbànújẹ́ oníkan ẹ̀ láéláé ẹ̀tọ́jú chairman lẹ́gbẹ́ alábẹ́sàmẹ́ gbadé gẹ̀ẹ́sì gbogbo yín ló máa kéré wálé. mo yà bàrà ó dílé òní tèmi o Alhaji Chief Isijaye Mutọ́dílà ọlọ́lá chairman lẹ́gbẹ́ ìfẹ́ lọ́dún ìlà ọ̀rọ̀gún o bàbá ẹgbẹ́ onímọ́tò ìlà ọ̀rọ̀gún ló jẹ́ bàbá Rísíkì àdúgbò alábẹ́rí sí London olóríire ọmọ. ẹ bá mi tọ́jú onídèmí Alhaji mi Tijani oyé níyì mi bàbá Akim bàbá Síkírù láì bàbá Abusa Odile Alhaji mi o chairman managing director ọlọ́lá
lẹ́gbẹ̀dá o bàbá ìdírẹ́ orí láti aládé ọmọ àwòrán jí bàbá kúra yìí bàbá múríkà láti ọba kọrin. mo yà bàrà ó dílé káyọ̀dé o ológun dé ọ̀rẹ́ mi. ìlú ìjì ìsìnlẹ̀ bàbá Fọlákẹ́ onítèmi amọ́láwọ̀ bí òyìnbó àwòrán ìjìlábà ìka ọlọ́lá àwòsàn ní adéwàrà àwòsàn ní síkẹ́rì mi pẹ̀lú sálíù mi igi ńlá bàbá onírasaki pẹ̀lú wájibúra ìmọ̀-àníyà wájibúra ìmọ̀ fúsàrì aláfẹ́ o pẹ̀lú onítèmi aládé mi lùjẹ̀sà aláfẹ́ ọmọ ọ̀rẹ́ Káyọ̀dé àwòrájì àjọṣe wa ò ní bàjẹ́ láéláé. ẹ tẹ́wọ́ àdúrà yìí o ó di ilé àṣẹ. ẹ tẹ́wọ́ àdúrà yìí o ó di ilé àṣẹ. gbàrègbàrè kò ní gbàrè mọ́ wa lọ́wọ́ o. gbàrègbàrè kò ní gbàrè mọ́ wa lọ́wọ́. gbọ́mọgbọ́mọ kò ní gbọ́mọ mọ́ wa lọ́wọ́ o. gbọ́mọ wa lọ́wọ́. aráyé kò tún kó kan dé o. aráyé kò tún kó kan dé. má fẹ̀gbẹ́ kú mi máa lọ nílọ tirẹ̀. ìyẹn làṣà títún. ìyẹn làṣà títún tára èkó tún lò. má fẹ̀gbẹ́ kú mi máa lọ nílọ tirẹ̀. ìyẹn làṣà títún. ìyẹn làṣà títún tára èkó tún lò. ara mẹ́rìírí. ara mẹ́rìírí. ara mẹ́rìírí. ara mẹ́rìírí. má bẹ́ má yà lóbòde. ara mẹ́rìírí. má bẹ́ má yà lóbòde. ara mẹ́rìírí. àǹtí fọwọ́ sáyà bùrọ̀dá fọwọ́ sábẹ́. àǹtí fọwọ́ sáyà bùrọ̀dá fọwọ́ sábẹ́. abálọ̀ àwa bọ̀. wọ́n ní nàlá ìlú jásí. abálọ̀ àwa bọ̀. wọ́n ní nàlá ìlú jásí. ẹnu tó ń jẹ kó ẹnu tó ń jẹ yọ ẹnu tó ń mú mi ẹ sọ̀rọ̀ mi nílé. ẹnu tó ń jẹ kó ẹnu tó ń jẹ yọ ẹnu tó ń jẹ kó ẹnu tó ń jẹ yọ ẹnu tó ń mú mi ẹ sọ̀rọ̀ mi nílé. agbára ìkókó tó ìrẹ̀dàkùn máa kó wá. agbára ìkókó tó ìrẹ̀dàkùn máa kó wá. jíjí tí mo jí lè ní mo rí ire. ire owó pẹ̀lú ire ọmọ. ẹ̀yìn tẹ́ ń gbàlà ẹ ó máa rí mọ̀ ní tára ṣe. ire tí a fẹ́ òní wọ́n wà. ẹ̀sà mi aládùn ẹ pé kò ṣẹ. ojú owó kì í pọ́n dáadáa. bí dáadáa bá ń ṣiṣẹ́ dáadáa. ẹ tètè wá gbọ́ o. ẹ tètè wá gbọ́. ẹ tètè wá gbọ́ o. ẹ tètè wá gbọ́. owó ní kókó gbórin tó dùn dé ẹ tètè wá gbọ́. tọmọdé tàgbà tó ń bẹ nílẹ̀ yìí ẹ tètè wá. tọ́ba ti joyè tó ń bẹ nílẹ̀ yìí ẹ tètè wá gbọ́ ó jàre. Rájí Túndé. Àbíjú olórin. Kálárọ̀ bọ́ màmá Kálùmí o. Aṣọ àlà ni mo rò. Ẹ̀wù àlà ni mo wọ̀. Ẹ̀bẹ̀ ni mo bá yé. Káyé má dé kó sálámí. Àgbè mi kàró, àlùkò mi kò sùn.
àgbè mi kàró àlòkò mi kò sùn aláwùrà bá mi tọrọ mi tò kó ṣe gẹ́gẹ́ kí n rówó fi gbọ́ bùkátà àwọn ọmọ tí mo bí nínú ẹbí nínú ẹgbẹ́ kí n rówó ṣàṣeyẹ o àyẹ̀wá o ìyẹnì tẹ́yẹ. gbogbo wa pátá o ní ká ṣoríire gbogbo wa pátá ní ká ṣoríire ká má mọ̀ sí kó sì má mọ̀ wá kó lúwa bá wa ṣe kájọ dàgbà kájíjọ dògbò kórí ó dá wa sí ìtì ọ̀gẹ̀dẹ̀ yìí bá wọn dodo kó tó rómi mu alábàáhùn òsùnkún ilé kó tó nílé lórí ìpín òsùnkún yàrá ẹ̀kọ́ lúwa tó fi kún àyẹ̀wá o ìyẹnì tẹ́yẹ. òrójú ìyàsọmọ lóore ẹ̀sà yéere ẹ pàwàdà ẹ̀sà yéere ẹ̀sà yéere tí ẹ̀ mọ̀ pé ní sojú òṣè ẹ̀sà yéere kò sébi ẹni sẹ́yìn dé ní ẹ̀sà yéere. òbí mọ̀kàn tán padà ságàn bíi tìbẹ́pẹ́ kọ́ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ní gbangba ló wà sí ẹ̀rọjú ayé àyẹ̀wá òyìyẹnì tẹ́yẹ. tó bá ń ṣiṣẹ́ ibi kòrò gbẹ̀yìn ayé ẹ̀ tó bá ń ṣiṣẹ́ ibi kòrò gbẹ̀yìn ayé ẹ̀ tó bá ń lògbà rẹ nílòkulò báyé bọ̀wọ́ lẹ́rán bó ń hùwà oníyèméjì tó ń báyé nínú jẹ́ báyé ń wò ẹ́ báyé ò bọ̀hùn ọjọ́ alẹ́ aláwùrà ń bẹ lókè tí o ṣẹ̀san tó bá yá àyẹ̀wá òyìyẹnì tẹ́yẹ. àdúpẹ́ ajíìtò níná ajíìtò ní o olúwàjẹ́ ajíìtò ọ̀la àdúpẹ́ ajíìtò níná adúpẹ́ ajíìtò ní o olúwàjẹ́ ajíìtò ọ̀la. yorùbá jẹ́ bí kápẹ́tẹ̀ tó mọ́gbọ́n wá ìrájì làbáyíká ìkan ló jẹ́ òjàre tó bá jẹ́ tó lóhùn orin bájá bá ń kọjá lọ bó fojú ẹ̀rẹ́ fún àwábì kan jòkó sí àwábì kan jòkó sí o kó má bàa dàjẹ́ mógún. àti yílù padà àti yóò padà ẹ̀yin olórin tó kù bówù yín ẹ lè jẹ́ lọ sí kànmí ga o bówù yín ẹ lè jẹ́ lọ sí o rájí ti dáraba o. bọ́kùnrin wà handsome tó bá tún gẹ̀ tyson tàbó gẹ̀ skin á tún dára jù bẹ́ẹ̀ lọ á tún dára jù bẹ́ẹ̀ lọ. obìnrin báyìí tẹ́lẹ̀ tó bá ń ṣe jẹ́rì tàbó ṣe fámì á tún dára jù bẹ́ẹ̀ lọ á tún dára jù bẹ́ẹ̀ lọ. ẹ lọ fún mẹ́ẹ̀díkíá bẹ́ẹ̀díkíá ẹ lọ sí sàlùn ẹ lọ tún rùn yín ṣe kẹ wá bù wọn lásọ gidi kẹ lè wà bí ọjọ́ kẹ lè wà bí ọjọ́. ìyàwó Christian ìyàwó múmi ní tẹ́ bá tara yìí ṣe ẹ tẹ́rí bàbọ́kọ a ò kọ́yìn ní ìsìnà tẹ́ bá ń kọjá lọ ọkùnrin kò fẹ́ sọ̀rọ̀ ẹ má wo bẹ̀ ṣe gbọ́. kì í ṣe aláàní ṣe mọ̀ pé aramu ni. obìnrin nílùú Rome obìnrin nílùú Arab bí wọ́n ṣe lẹ́sìn tó yẹn tẹ́ bá rí wọn wọ́n wà pa wọ́n fà ikú pọ̀ bọ́kùnrin rí wọn kò ní lè lọ bọ́kùnrin rí wọn kò ní lè lọ wọn á ní ṣẹ́jú ẹ̀ ti ẹ̀kọ́. ọkùnrin tí irú ẹ̀ bá wù bómi àfúnyàwó ẹ̀ lówó bómi àfúnyàwó ẹ̀ lówó kíyàwó ẹ̀ lè máa fún wọn tán. wọ́n ń jó ní Mẹ́kà o wọ́n ń jó ní Jerúsálẹ́mù ìjọba àjìlá ó máa jó gbogbo wa ìjọba àjìlá ó máa jó ọba Olúwa kò fọyà.
ọ̀pọ̀ orin tí mo bá rò pọ̀ o lọ́mọ àdàmọ̀ á máa fẹ́ o lọ́mọ àdàmọ̀ á máa fẹ́. ayé ń yíyà ń tẹ̀lé ó ti yàtọ̀ sí tijọ́sí ó ti yàtọ̀ sí tijọ́sí o báyé sí ń lọ là ń báyìí. àwa ní fàájì kiri tọ̀ o àwa wọn lálàsìkò yìí o àwa wọn lálàsìkò yìí. orin dùn kìlù ó dùn àwa wọn lálàsìkò yìí o àwa wọn lálàsìkò yìí. ẹ jọ̀wọ́ àìbámọ̀ o fàájì la pẹ̀lú yìí o fàájì la pẹ̀lú yìí. yàtọ̀ sí ti tẹ́lẹ̀ o fàájì la pẹ̀lú yìí fàájì la pẹ̀lú yìí. mo yàbàrá ọdúnlẹ̀ bàbá ìwé Alhaji Chief Ọlátúndé ajiwa ìdí olúmọ tèmi alias jẹjẹ lówó Chief Balógun mùsùlùmí ní Mọ́kọ́lá lábẹ́ Olúmọlẹ̀ Gbáláké Chief Abẹ́sẹ̀ ààrẹ ọ̀fìn Ìbàdàn nílẹ̀ Olúyọ̀lé ilé Chief Ọ̀tún Balógun of Ìdímù Chairman Rector Olúmọ Record Company tiwa ni Chairman Managing Director Recordist Industry Manufacturing Nigeria Limited liability tiwa ló jẹ́ ọjàre. General Contractor Alábẹ́rẹ́ bàbá wa ọkọ̀ létí Olúmọ Kàfáyà Kàfáyà tí wọ́n lọ́nkẹ́ mi Chief Ọ̀tún Ìyálájé of Ìdímù Alhaji Yusufu Olúmọ tèmi ọkọ̀ Abíjà tèmi Ọláìdé létí Olúmọ Yusufu mi Alábí o Alábí ara Àjẹjà ọmọ rẹ méjì mo gbà fún ọmọ rẹ owó àjẹgbé. Ajiwa ìdí kẹ̀kẹ́ o ọmọ kábọ̀ rẹ wẹ̀ kábàṣẹ́gbẹ̀ sanra ọmọ à ń lè bọ̀ lẹ́yìn ará iwájú ló lé ọmọ ẹ̀rù òbodò ọmọ ọba à ń dùn wọn ò ṣe wí lẹ́jọ́ ẹ bá mi tọ́jú Síkírátù mi Àmọ̀kẹ́ o lédí Olúmọ alias Adigbọ́tọ̀kọ Àmọ̀kẹ́ owó jòjò olú ọmọ rẹ̀. Chief Ọlátúndé Alábí ẹ̀ olóògbà yìí pẹ́ o Alhaji wa ìdí bàbá wa. Àwo Chief Popsi mi Pópó ọlá ọ̀fẹ́ o Ajísà Láwùmí Àkànbí ọmọ Bíntù Rasulullahi ọmọ Balógun Onífádé ọkọ Múlíbátù mi bàbá Onírasídì mi. ọkọ Falilátù mi bàbá Ìsìlámíà ọmọ ìdí arẹrẹ nísàlẹ̀ Ìjẹ̀bú nílẹ̀ Olúyọ̀lé ilé o. Àkànbí ọmọ Mọ́gàjí nílé Onífádé ọmọ Ajagun máa fi tìbọn ṣe
ọmọ ògbórí ẹ̀ sì lé búkọ́búkọ́ tèmi. ọmọ alúgbó sórí ẹ̀sìn dèrò Ìbàdàn. gbogbo ọlá kan bí ó bàbá Tajudeen mi. ẹ bá jayé títí ẹ má gbàgbé àwọn ẹgbẹ́ tó mọ̀ ìyá yìí tí wọ́n ti já lábẹ́ o. àwọn Pioneer National Club of Nigeria táwa yìí o gbogbo yìí ò ní mò ń láyé. Alhaji Wáìdì Olúmọ àwọn ní pírẹsì olóyè lẹ́gbẹ̀ẹ́ o. ẹ̀bá chairman lẹ́gbẹ́ Àkànbí Ọláfẹ́ Pópó Ọlá o. ẹ̀tọ́jú òní tèmi ti Ṣẹ́gun Ògúnwálé olóògbà ìpẹ́. àwo ti lámínà mi ọmọ ojú gbélé gbogbo ilẹ̀ òjèrè ọmọ. kíákíá bàbá rere àwo ti Gbádébọ̀ mi Akin orí olówó gbọ̀rọ̀ gọdọ̀ bí ewé gbà ó. àwo ti Kọ́láwọlé Ìdòwú káyọ̀rẹ́ má bàjẹ́ já mi. mi tọ́jú àǹbọ̀gà mi. Ìpàdé Bọ̀lá ìbànújẹ́ òní kan wọ̀n láéláé wàṣẹ. Tìbò Olúwàjú ṣe gbẹ́dẹ́. Tìbà kàmi òré ló pé o. Tìbà Ọlọ́run fún mi àgòrò. Tìbà rẹ̀ Ọ̀nà Kakanfò ọ̀fìdímù. Ẹ tọ́jú làbáìkà mi Rájí ọba orin. Àkàmì Àfọlábí ọkọ alájà mi Gàníyà ọkọ ajába tí mi ojú ọlá pé Ọ̀tún Balógun àbíní fún gbogbo àyímọ̀sọ̀ pátápátá àbúrò wájú ìdúgbò Olúmọ̀ tèmi orí Rájí má ti dòṣùpá o àti mọ̀lẹ́ sókùnkùn àdọ́gba orin.